irú àgbákò wo wá lélẹ́yìí? ọkọ̀ ojú irin méjì forí sọ ara wọn, wọ́n yà kúrò lójú òpópónà reluwé. ọ̀pọ̀ èrò lọ́mọ farapa. ṣèbí ju ebi bá ń palẹ̀ kọ́lọ̀ mọ̀mọ̀já bá wọn sílé ni. ìjẹ́ ebi bá ń pọ̀nà kédùn àmọ̀mọ̀já bá wọn rìnnà ń jọ́nà. ọkọ̀ reluwé méjì má sì rìn, wọ́n forí sọra wọn. púpọ̀ nínú àwọn èrò tó wà nínú ọkọ̀ ojú irin kan tó gbéra láti Àbújá tó ń lọ sílùú Kaduna lówùúrọ̀ ọjọ́ ajé ọjọ́ 16 oṣù kẹta ọdún 2026 yìí ni wọ́n mọ̀ farapa yánnayànna nígbà tí ọkọ̀ tó gbé wọn yà kúrò lójú òpópónà rẹ̀ tó sì gba ọ̀nà míì lọ. ohun tí a gbọ́ ni pé ọkọ̀ náà forí sọ ìkejì tó ń bọ̀ láti ẹnu ọ̀nà ìloro kan. adarí iléeṣẹ́ ọkọ̀ reluwé lórílẹ̀‐èdè Nàìjíríà Káyọ̀dé Ọpẹ́ifá ló fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún ẹ̀ka ìròyìn Daily Post lọ́jọ́ ajé. Ọpẹ́ifá ṣàlàyé pé ọkọ̀ ojú irin náà ó kojú ìjàmbá níbì kan tí a mọ̀ sí Asam nílùú Kaduna ni wàhálà fi ṣẹlẹ̀ tí ọ̀pọ̀ èrò sì farapa. ọmọ lágbára o. lásìkò tí à ń kó ìròyìn yìí jọ ẹnìkan kò kú nínú àwọn tó farapa náà gẹ́gẹ́ bí Ọpẹ́ifá tó jẹ́ adarí ọkọ̀ reluwé ní Nàìjíríà gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé o. àmọ́ ṣá àwọn tó farapa ni wọ́n ti gbé padà sí tẹ̀sán ọkọ̀ ojú irin ní Ìdù eléyìí tó wà ní ìlú Kaduna láti lọ gba ìtọ́jú o. mo lè fi ìdí ẹ̀ múlẹ̀ pé ọkọ̀ ojú irin eléyìí tí ó rìnrìn àjò láti Àbújá sí Kaduna kojú ìjàmbá ní Assam. àwọn èrò farapa yánnayànna o nígbà tí ìwádìí lọ lọ́wọ́ láti mọ ohun pàtó tó fa ìjàmbá ọkọ̀ ojú irin náà. bẹ́ẹ̀ ni adarí iléeṣẹ́ ọkọ̀ ojú irin ní Nàìjíríà bẹ́ẹ̀ gangan òun ló ṣe ṣàlàyé o fáwọn oníròyìn. a gbọ́ ariwo ńlá kí ìjàmbá náà tó ṣẹlẹ̀. ariwo ńlá kan ló kọ́kọ́ ṣẹ́yọ nínú ọkọ̀ ojú irin náà kó tó di pé wàhálà bẹ́ sílẹ̀. gẹ́gẹ́ bí àwọn tí ìṣẹ̀lẹ̀ náà sojú gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé, wọ́n ní ariwo ńlá kan ló kọ́kọ́ sọ. lẹ́yìn náà ni ọkọ̀ sọ àwọn èrò náà sókè lójijì. nígbà náà sì ni ìdààmú bá àwọn èrò tó wà nínú ọkọ̀ náà. wọ́n ní ọkọ̀ náà forí sọ òmíì tó ń bọ̀ láti ibi ìloro kan ní ìjàmbá náà bá ṣẹlẹ̀. èyí ló mú kí àwọn awakọ̀ dáṣẹ́ dúró báyìí láti yanjú wàhálà eléyìí tó bẹ́ sílẹ̀ yìí o. ẹ ó rántí pé èyí kọ́ ni ìgbà àkọ́kọ́ tí ọkọ̀ ojú irin yóò fi ọ̀nà rẹ̀ sílẹ̀ ní Nàìjíríà. ṣé mọ̀ pé ó ti di gbogbo ìgbà lórílẹ̀‐èdè Nàìjíríà ohun tó bá yá mójútó àní mójútó. ìgbà àkọ́kọ́ tí ọ̀kọ́kọ́ ṣẹlẹ̀ kọ́ yìí tọ́kọ̀ ojú irin kan tí ó yà kúrò lójú ọ̀nà rẹ̀ tí ó lọ sí ojú ọ̀nà ọlọ́nà lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti dohun lemọ́lemọ́ tó máa ń jáde tó sì máa ń ṣẹlẹ̀. àtẹ̀jáde tí yóò ṣàlàyé ohun tí ó ṣẹlẹ̀ gan-an ní pàtó yóò jáde láti iléeṣẹ́ NRC gẹ́gẹ́ bí agbẹnusọ wọn Callistus Onyimadu gẹ́gẹ́ bí ó ṣe sọ. àtẹ̀jáde tí yóò jáde láti ọ̀dọ̀ adarí àti ikọ̀ tó ń rí sí ìrìn àjò àwọn ọkọ̀ ojú irin ní Nàìjíríà tó bá jáde á tún máa mú ìròyìn ọ̀hún wá lẹ́kùnrẹ́rẹ́, á tún máa mọ̀ wá fún yín. ẹ sáà máa darapọ̀ mọ́ ìkànnì wa yìí, ẹ máa bá wa pín ká, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí gbogbo bí nǹkan bá ṣe ń lọ á máa gbé sí i létí. ní jẹ́ kí tiyín ó di sí o. bí nǹkan ṣe ń lọ òun là ń mú wá sí etí ìgbọ̀nyín tiyín oníkẹ́sà tí máa bá wa fẹ́ràn rẹ̀. ẹ máa bá wa pín ká, ẹ máa bá wa fi èrò tiyín lórí nǹkan tá a kà yìí, ẹ máa fi sí àríwísí. irú kí ni ẹ̀yin lérò pé ó ṣẹlẹ̀ tírú ìjàmbá bẹ́ẹ̀ tó fi ń ṣẹlẹ̀ lemọ́lemọ́ ní Nàìjíríà? ṣé àwọn adarí wa ni? àbáwọn tí wọ́n wà ní ìgbọnnu ìrìnkèrindò ọkọ̀ ojú irin ni wọn ò mọṣẹ́ wọn tó? àbáwọn tí wọ́n ń wa ọkọ̀ ojú irin yìí gan-an ní pàtó? àbáwọn gangan ni kinní ọ̀hún ló bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ látọ̀dọ̀ tiwọn? kí lè ròǹgbà yín? ẹ máa fi sábàlá àríwísí. ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí
ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.